ọkọ̀ bàálù ValueJet mọ́ o. Kódà olùdásílẹ̀ iléeṣẹ́ pápákọ òfurufú náà máa ní ìmọ̀lára mi lẹ́nu okòòwò rẹ̀. Wasiu Ayinde K1 Arikuye ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. KWAM 2 tún rèé o. Wahala-wahala arìnrìnàjò míì tún bu ìfọ́jú lu àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú kan ní Nàìjíríà. Ibo la tún já sí yìí o. NDLEA mú olórí ìjọ ní ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́. Wọ́n ló gbé oògùn olóró láti Ghana wọ Nàìjíríà. Àjọ NYSC ti ṣàlàyé ìdí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé ìwé ẹ̀rí agùnbánirọ̀ tó sọ̀kọ̀rọ̀ sí Tinubu. Sowore bu ẹnu àtẹ́lu àjọ náà fún bó ṣe kọ̀ láti fún agùnbánirọ̀ náà ní ìwé ẹ̀rí rẹ̀. Ìkúnlẹ̀ abiyamọ o. Ọkọ̀ tó ń bọ̀ láti ibi ètò ìsìnkú ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀. Èèyàn 25 ló pàdé ikú òjijì. Gbogbo ilé tí ò bá gbàwé gba àṣẹ ìjọba ó di wíwó o. Ọ̀rọ̀ yìí ni ìjọba ìpínlẹ̀ Ògùn sọ. Lọ́rọ̀ bá di gbas-gbos láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti Gbenga Daniel. Ẹ gbọ́ àwọn àtúpalẹ̀ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drivetv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Mi ò jẹ́ gun ọkọ̀ bàálù ValueJet mọ́ o. Kódà olùdásílẹ̀ iléeṣẹ́ pápákọ̀ òfurufú náà máa ní ìmọ̀lára mi lẹ́nu okòòwò rẹ̀. Wasiu Ayinde K1 Arikuye ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Gbajúmọ̀ olórin Fuji ní Wasiu Ayinde K1 The Ultimate sọ wípé olùdásílẹ̀ iléeṣẹ́ pápákọ̀ òfurufú ValueJet Kúnlé Sọ́námì yóò ní ìmọ̀lára òun lẹ́nu okòòwò rẹ̀. Ọ̀rọ̀ yìí ló wáyé lẹ́yìn wákàtí tí olórin náà tọrọ àforíjì lórí ìwà tó hù ní pápákọ̀ òfurufú l'Àbújá. Tí a ò bá gbàgbé a ó rántí pé lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun Tuesday ni ó kù díẹ̀ kí bàálù gba olórin náà lákòókò tó ganu síwájú bàálù pé kò ní fò lẹ́yìn tí wọ́n ní kó má wọnú ọkọ̀ bàálù fẹ̀sùn títako òfin ìlànà à ń tẹ̀lé iléeṣẹ́ pápákọ̀ òfurufú. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló tún ṣokùnfà bí wọ́n ṣe fòfin de awakọ̀ bàálù náà, èyí tó tún fa awuyewuye tó ń lọ lórí ìtàkùn ayélujára pẹ̀lú bí ọ̀pọ̀ àwọn èèyàn ṣe ń nàka àbùkù sí ìhùwàsí olórin Fuji náà. Lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ní àjọ ìrìnàjò òfurufú forúkọ Wasiu Ayinde sínú ìwé kò ní wọ bàálù nílẹ̀ wa Nàìjíríà ní èyíkéyìí pápákọ̀ òfurufú fún odidi oṣù 6 látàrí ìwà àìbófinmu tó wù. Lẹ́yìn ìfòfinde rẹ̀ ọ̀hún, K1 The Ultimate nínú fídíò kan lọ́jọ́ Ẹtì Friday rawọ́ ẹ̀bẹ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tọ́rọ̀ kàn àti àwọn olólùfẹ́ rẹ̀. Ẹ̀wẹ̀ nínú ohun kan tó tún lu jáde síta èyí tó ti gba orí ayélujára ni wọ́n ti gbọ́ bí K1 ti sọ̀rọ̀ jáde pé olùdásílẹ̀ iléeṣẹ́ pápákọ̀ òfurufú Kúnlé Sọ́námì yóò ní ìmọ̀lára òun. Olórin náà fẹ̀sùn kan iléeṣẹ́ pápákọ̀ òfurufú náà bí ó ṣe dójútì níta gbangba. Níṣe ló ní kò sẹ́ni tó gbójú agan sóhun tó lọ lọ́fẹ̀ẹ́ pẹ̀lú rẹ̀ rí. Wasiu ni yóò ní ìmọ̀lára òun lẹ́nu okòòwò olùdásílẹ̀ iléeṣẹ́ pápákọ̀ òfurufú náà. Ẹni tó ń sọ̀rọ̀ lédè Yorùbá K1 sọ wípé aláìlera lòun tó nílò omi ní ìṣẹ́jú ó ní lẹ́yìn àlàyé òun tí òun sì sọ fún wọn pé kí wọ́n má jẹ́ kí ọ̀rọ̀ náà di rántó lórílẹ̀‐èdè yìí. Ó ní àwọn òṣìṣẹ́ náà fà kékọrí wọ́n ní dandan òun kò gbọ́dọ̀ wọnú bàálù pẹ̀lú ife omi. Ó tún ti zẹ o. Arìnrìnàjò kan tún bùgbàjú lu òṣìṣẹ́ pápákọ̀ òfurufú kan ní Nàìjíríà. KWAM 2 rèé o lẹ́yìn KWAM 1. KWAM 2 ló kàn. Arìnrìnàjò kan tó fẹ́ gun bàálù Ibom Air láti Uyo lọ sí ìlú Èkó dá wàhálà tó ń ti rògbòdìyàn sílẹ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed lọ́jọ́ Àìkú Sunday. Ńṣe l'arìnrìnàjò náà ṣèkọlù sí àwọn òṣìṣẹ́ bàálù ní pápákọ̀ òfurufú ọ̀hún. Fọ́nrán fídíò kan tó gba ojú òpó ayélujára káàkiri pàápàá lójú òpó @OH-Ogunbiyi. Fọ́nrán fídíò náà ṣàfihàn bí obìnrin ọ̀hún ṣe ń bá àwọn òṣìṣẹ́ bàálù Ibom Air ní pápákọ̀ òfurufú náà fa wàhálà. Ibom Airline àti AVSEC ní pápákọ̀ òfurufú tó wà lẹ́kọ̀ọ́. Arìnrìnàjò náà ló gbéra láti Uyo wá sí ìlú Èkó. A ó rántí pé ọ̀sẹ̀ tó kọjá ní wàhálà kan bẹ́ sílẹ̀ láàrin gbajúgbajà olórin Fuji ní Wasiu Ayinde KWAM 1 àti àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú nílùú Àbújá. Nínú fọ́nrán fídíò mìíràn tí a tún rí lórí ayélujára báyìí ní ti KWAM 2, ọ̀dọ́mọbìnrin ọ̀hún tó wọ ìyá àjà pẹ̀lú àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú tí ó wọ aṣọ funfun pẹ̀lú ṣòkòtò dúdú tó sì ń ju ọ̀pọ̀ nǹkan mọ́ àwọn òṣìṣẹ́ náà bí wọ́n ṣe ń gbìyànjú láti pẹ̀tù sí lọ́kàn. Fọ́nrán fídíò ọ̀hún ṣàfihàn obìnrin náà bí ó ṣe ń kọlu àwọn òṣìṣẹ́ pápákọ̀ òfurufú tí àwọn tó sì wà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé sọ pé obìnrin náà bù fọ́jú lu òṣìṣẹ́ pápákọ̀ òfurufú ní ìgbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Wàhálà náà pọ̀ tó bẹ́ẹ̀ tí àwọn ikọ̀ agbófinró ọlọ́pàá pápákọ̀ òfurufú tó wá pẹ̀tù sáàrin
igun méjèèjì. Nígbà tó ń fèsì sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún, agbẹnusọ fún àjọ the Nigeria Civil Aviation Authority NCAA Michael Achumugu ní gbogbo rògbòdìyàn náà wáyé nítorí àìgbọ́ràn arìnrìnàjò láti tẹ̀lé òfin àti ìlànà wíwọ̀ bàálù. Ó ní nígbà míì tí àwọn òṣìṣẹ́ bàálù bá ní kí àwọn arìnrìnàjò pa fóònù wọn ṣáájú kí bàálù tó gbéra, ọ̀pọ̀ ni kì í gbọ́ràn. Ó ní kò yé òun ìdí tí nǹkan kékeré náà fi máa ń fa irúfẹ́ wàhálà bí irú èyí. Ó wá pariwo rẹ̀ láti fi yé àwọn arìnrìnàjò pé wọ́n ní ojúṣe wọn láti ṣe. Tí a ò bá gbàgbé láìpẹ́ yìí ní àjọ tó ń ṣe àmójútó àwọn pápákọ̀ òfurufú ní Nàìjíríà, Federal Airports Authority of Nigeria FAAN fẹ̀sùn kan gbajúgbajà akọrin Fuji Wasiu Ayinde tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí KWAM pé ó da ọtí sí àwọn òṣìṣẹ́ ọkọ̀ bàálù lára ní pápákọ̀ Nnamdi Azikiwe Airport nílùú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Àjọ FAAN sọ nínú àtẹ̀jáde kan tí olùdarí ẹ̀ka ìbáràlú sọ̀rọ̀ àti ẹ̀tọ́ aráàlú arábìnrin Obiageli Ora fi síta pé ìhùwàsí Ayinde tako ìlànà ìrìnàjò òfurufú. Ní ti ọ̀dọ́mọbìnrin KWAM 2 yìí, àjọ náà tó ń ṣe àmójútó àwọn pápákọ̀ òfurufú ní Nàìjíríà, Federal Airports Authority of Nigeria FAAN ti gbẹ́sẹ̀ lé ìwé ìrìnnà rẹ̀ tí wọ́n sì ní kò ní láǹfààní àti fò rìnrìn àjò mọ́ láyé rẹ̀. Ibo la tún já sí yìí o. NDLEA mú olórí ìjọ ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́. Wọ́n ló gbé oògùn olóró láti Ghana wọ Nàìjíríà oríṣìí. Àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè yìí, National Drug Law Enforcement Agency NDLEA ti nawọ́ gan olórí ìjọ kan nílùú Èkó, Pásítọ̀ Adéfolúṣọ́ Ọlásẹlé fún ẹ̀sùn gbígbé oògùn olóró láti Ghana wọ Nàìjíríà. The Ton of Mercy Church ni wọ́n pe orúkọ ṣọ́ọ̀ṣì tí Pásítọ̀ Adéfolúṣọ́ Ọlásẹlé jẹ́ olùdásílẹ̀ rẹ̀ náà. Fẹ́mi Babafẹ́mi, agbẹnusọ àjọ NDLEA ló kéde èyí nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 10 oṣù kẹjọ ọdún 2025. Àtẹ̀jáde náà ṣàlàyé pé Pásítọ̀ Ọlásẹlé táwọn èèyàn tó mọ̀ sí Abbas Àjàkáyé ti ń kó oògùn olóró tó lòdì sófin wọ Nàìjíríà láti Ghana ọjọ́ ti pẹ́. Ó fi kún pé ó ti tó bí oṣù mélòó kan tí olùdásílẹ̀ ìjọ tọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ yìí ti ń sá kiri kọ́wọ́ òfin má bàa tẹ̀. Ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2025 yìí ni wọ́n padà mú ní ṣọ́ọ̀ṣì rẹ̀ tó wà ní Okun Àjà lágbègbè Lẹ́kì nípínlẹ̀ Èkó. Nígbà tó ń ṣàlàyé kíkún nípa oògùn olóró tí Pásítọ̀ Adéfolúṣọ́ Ọlásẹlé ń kó wọlé àti bí ọwọ́ ṣe padà tẹ̀, agbẹnusọ ikọ̀ NDLEA Babafẹ́mi sọ pé lẹ́yìn ọ̀pọ̀ oṣù ni pásítọ̀ náà ti ń sá lọ sílẹ̀ òkèèrè kọ́wọ́ má bàa tẹ̀, àmọ́ ẹgbẹ̀rún Sámúẹ́lì rẹ̀ kò lè sá mọ́lọ̀ lọ́wọ́. Olùdásílẹ̀ ìjọ The Ton of Mercy Church ọ̀hún, Prophet Adéfolúṣọ́ Àánú Ọlásẹlé alias Abbas Àjàkáyé ló ti bọ́ sọ́wọ́ òfin fún kíkó oògùn olóró lẹ́yìn tó lòdì sófin wọ Nàìjíríà. Ní ṣọ́ọ̀ṣì rẹ̀ tó wà ní Okun Àjà, ojúnà Ògòǹbó Lẹ́kì nípínlẹ̀ Èkó ni wọ́n ti mú un lọ́jọ́ 3 oṣù kẹjọ ọdún yìí. Àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ló ti ń dúró dè láti àárọ̀ pé kó parí ìsìn ọjọ́ náà káwọn lè mú un, tí wọ́n sì padà mú un bó ṣe ń jáde láti inú ọgbà ilé ìjọsìn rẹ̀. Pásítọ̀ náà ló gba ilé ìjọsìn dèrò àtìmọ́lé lọ́jọ́ Àìkú Sunday. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní ẹ̀ẹ̀mejì ló ti sá lọ sí Ghana láti oṣù kẹfà tí àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sì ti ń sọ lẹ́yìn tí wọ́n gba oògùn olóró láùdù ìṣí méjì tí wọ́n ló kó dé láti Ghana. Bákan náà ni a tún rí i pé ó lọ́wọ́ sí òmíràn tí a mọ̀ sí cannabis. Ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 ni wọ́n kọ́kọ́ gba oògùn olóró tí ìwọ̀n rẹ̀ tó 200 kílò 200 kilogram lọ́wọ́ rẹ̀ ní Okun Àjà, nígbà tí ọkọ̀ tó gbé ìwọ̀n 700 kilogram. Àtẹ̀jáde NDLEA sọ pé Pásítọ̀ Adéfolúṣọ́ jẹ́wọ́ pé lóòótọ́ lòun kó egbòogi olóró wọ Nàìjíríà láti Ghana àti pé orí omi ni ọkọ̀ tó ń gbé wá máa ń gbà. Wọ́n ló tún jẹ́wọ́ pé òun ti sá kúrò ní Nàìjíríà lọ sí Ghana lẹ́yìn tí òun bọ́ mọ́ àjọ náà lọ́wọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀. Àjọ
NYSC ti ṣàlàyé ìdí tí wọ́n fi gbẹ́sẹ̀ lé ìwé ẹ̀rí agùnbánirọ̀ tó sọ̀pọ̀rọ̀ sí Tinubu. Sowore bu ẹnu àtẹ́ lu àjọ náà fún bó ṣe kọ̀ láti fún agùnbánirọ̀ náà ní ìwé ẹ̀rí rẹ̀. Àjọ NYSC tako ìròyìn tó ní òun kò fún ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ ìlú Èkó ní ìwé ẹ̀rí torí ó bu ẹnu àtẹ́ lu ààrẹ Tinubu. Àjọ náà sọ wípé wọ́n sún ètò ìsìnlú ìlú rẹ̀ síwájú sí i torí kò tẹ̀ka kò ṣe biometric clearance rẹ̀. Ìfòfindè tó tọ́ sí àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ 140. Awuyewuye ti gba ìgboro kan lórí òmìnira ọ̀rọ̀ sísọ àti òfin àlàkalẹ̀ ìjìyà àjọ NYSC. Agùnbánirọ̀ ọ̀hún tórúkọ rẹ̀ ń jẹ́ Osise Ibom ló ṣe bẹ́ẹ̀ gba orí ìtàkùn ayélujára kan níbẹ̀rẹ̀ ọdún yìí lẹ́yìn tó gbé fídíò kan níbi tó ti fẹ̀hónú hàn fi àìdùnnú rẹ̀ lórí ọ̀wọ́n gógó ọjà bí ètò ọrọ̀ ajé ṣe dẹnu kọlẹ̀ lórílẹ̀‐èdè yìí àti bó ṣe ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bí olùdarí tó burúkú gbà. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ní agùnbánirọ̀ ọ̀hún tún gbé fídíò míì jáde tómijé lójú fẹ̀sùn kan àwọn òṣìṣẹ́ àjọ NYSC bí wọ́n ṣe pè é lórí aago dúnkòokò mọ́ lẹ́yìn tó bu ẹnu àtẹ́ lu ìṣèjọba Tinubu. Àlàyé tó ṣe ọ̀hún nínú fídíò náà ló fa ohun tí àwọn èèyàn ń kọ ìhà sí lóríṣìíríṣìí tí àwọn míì sì ń korojú sí àjọ NYSC fún bí wọ́n ṣe ń jẹ níyà fún bó ṣe fẹ̀hónú hàn. Ọmọyẹlé Sowore korojú sí àjọ NYSC fún bó ṣe fà á kékọ́rí láti fún ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ráyè ní ìwé ẹ̀rí rẹ̀. Àjọ NYSC nínú àtẹ̀jáde tó gbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta Sátidé nípasẹ̀ àwọn alákòóso àjọ náà sọ wípé òun kò jẹ́ agùnbánirọ̀ níyàwó. Àjọ náà ṣàpèjúwe ìfẹ̀sùnkàn ọ̀hún gẹ́gẹ́ bí òfégè ìròyìn lásán. Àjọ náà tan ìmọ́lẹ̀ sọ̀rọ̀ náà. Ó ṣàlàyé pé arábìnrin Ibom ló wà lára àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ 131 tí wọn kò tíì fún ní ìwé ẹ̀rí wọn torí ohun tí wọ́n pè ní àwọn ìdí ìjìyà kan tó wà lábẹ́ òfin àlàkalẹ̀ àjọ náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà, ètò ìsìnlú ìlú ọdún kan rẹ̀ ni wọ́n sún síwájú sí i pẹ̀lú fífosù méjì kún lẹ́yìn tó kùnà láti tẹ̀ka ìyẹn biometric clearance 2025 lóṣù kẹrin. Àjọ NYSC ṣàlàyé pé ìfòfindè ọ̀hún ló wà ní ìbámu òfin àti ìlànà à ń tẹ̀lé ìjìyà àjọ náà. Ó fi kún pé ìjìyà kan náà ló tọ́ sí gbogbo ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ tọ́rọ̀ náà kàn. Agùnbánirọ̀ ọ̀hún ráyè tako àtẹ̀jáde àjọ náà. Ó ní òun wà níkàlẹ̀ fún ìka títẹ̀ ìyẹn biometric clearance rẹ̀ lóṣù tí wọ́n wí yìí ṣùgbọ́n tí ọ̀gá rẹ̀ AGI níjọba ìbílẹ̀ náà kò dá lóhùn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àjọ NYSC rọ àwọn aráàlú láti má ṣe so ọ̀rọ̀ náà pọ̀ mọ́ ti òṣèlú dé. Ó tẹnumọ́ ìfarajìn àjọ náà nípa gbígbé ìlànà à ń tẹ̀lé rẹ̀ dúró digbí níbàámu pẹ̀lú òfin. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tún fa oríṣiríṣi awuyewuye nípa òmìnira ọ̀rọ̀ sísọ àti ìhùwàsí àwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ lójú òpó ayélujára. Ní ọdún 2022 nígbà tí ọ̀gágun àgbà fàjọ NYSC ọ̀gágun àgbà Wasiu Ibrahim ṣèkìlọ̀ fáwọn ọmọ ẹgbẹ́ agùnbánirọ̀ tako lílo àwọn orí ìtàkùn ayélujára láti bu ẹnu àtẹ́ lu àwọn ètò ìṣèjọba ṣèkìlọ̀ pé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lè yọrí sí ìfòfindè àti ìjìyà. Àjọ náà fà kékọ́rí pé ìpinnu náà ló wà ní ìbámu lábẹ́ òfin àjọ náà. Ọ̀rọ̀ náà ló ń tẹ̀síwájú fa oríṣiríṣi àríwísí láàrin àwọn èèyàn Nàìjíríà lórí ipò láàrin òfin ìlànà ìjìyà àti ẹ̀tọ́ èèyàn láti fi àìdùnnú àti ìfẹ̀hónúhàn rẹ̀ hàn. Ìkúnlẹ̀ abiyamọ o, ọkọ̀ tó ń bọ̀ láti ibi ètò ìsìnkú ṣe kòńgẹ́ ìjàmbá ọkọ̀. Èèyàn 25 ló pàdé ikú òjijì káì. Ó mà ṣe o. Èèyàn 25 jáde láyé lẹ́yìn tí ọkọ̀ bọ́ọ̀sì kan tó kó àwọn olùbánikẹ́dùn láti ibi ètò ìsìnkú kan tí tàkìtì ní ìjàmbá níhà ìwọ̀ oòrùn Kenya. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àsìkò tí wọ́n ń bọ̀ láti ibi ètò ìsìnkú náà ní ìjánu ọkọ̀ náà sọnù tó sì kúrò lójú pópó kó tó já sínú kòtò kan lójú ọ̀nà márosẹ̀ Kisumu sí Kakamega. Àtẹ̀jáde iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé lọ́pọ̀ ìgbà ní ìjàmbá ọkọ̀ máa ń wáyé lágbègbè náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ pé obìnrin 10, ọkùnrin 10 àti ọmọdébìnrin kan ló pàdánù ẹ̀mí wọn lójú ẹsẹ̀ nígbà tí 20 èèyàn míì sì farapa. Nínú èyí tí 5 wà nínú ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run. Ilé ìwòsàn ni àwọn 4 míì ti padà
dágbére fáyé. Ìròyìn ní ibojì tí wọ́n ti lọ sin òkú kan sí làwọn èèyàn náà ti ń bọ̀ tí gbogbo wọn sì jẹ́ èèyàn inú mọ̀lẹ́bí kan náà. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn kò tí ì lè sọ ohun tó ṣokùnfà ìjàmbá náà lásìkò yìí. Ọkọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ kan ní ọkọ̀ tí ìjàmbá náà kàn, àmọ́ kò sí akẹ́kọ̀ọ́ kankan nínú rẹ̀ nígbà tí ìjàmbá náà wáyé. Ní ìlú Nyere ni ọkọ̀ náà ti ń lọ rìnrìn àjò lọ sí ìlú Nyakechi tó jẹ́ nǹkan bíi kìlómítà 62 ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni iléeṣẹ́ ètò ìlera Kenya ké sí àwọn aráàlú láti wá dá ẹ̀jẹ̀ jọ fún àwọn tí ìjàmbá ọ̀hún pa lára. Lẹ́yìn náà ló bá àwọn tí ọ̀rọ̀ náà kàn kẹ́dùn. Iléeṣẹ́ ọ̀hún tún ké sí àwọn awakọ̀ kí wọ́n máa ṣe jẹ́ẹ́jẹ́ lójú pópó látàrí onírúurú ìjàmbá ọkọ̀ tó ń wáyé lẹ́nu lọ́lọ́ yìí. Ààrẹ William Ruto ti pè fún ìwádìí lórí àwọn tó ṣeé ṣe kí ìwà àìbìkítà wọn yọrí sí ìjàmbá ọkọ̀ náà. Ó tún ké sí aráàlú láti máa tẹ̀lé gbogbo òfin ìrìnnà ojú pópó. Iléeṣẹ́ tó ń rí sí ètò ìrìnnà ojú pópó níbẹ̀ ti sọ pé òun yóò ṣe ìwádìí ohun tó ṣokùnfà ìṣẹ̀lẹ̀ náà. Ìjàmbá ọkọ̀ yìí ló wáyé lẹ́yìn tí ọkọ̀ bàálù àjọ ètò ìlera tí kìí ṣe ti ìjọba kan já lulẹ̀ nílùú Nairobi lọ́sẹ̀ tó kọjá. Èèyàn 6 ló bá ìjàmbá ọkọ̀ òfurufú náà lọ. A ò ní rìn lọ́jọ́ tẹ́bi ń pa ọ̀nà. Ikú òjijì, ikú àìtọ́jọ́ kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan láṣẹ Elédùà. Gbogbo ilé tí ò bá gbàwé gba àṣẹ ìjọba ó di wíwó o. Ọ̀rọ̀ yìí ni ìjọba ìpínlẹ̀ Ògùn sọ lọ́rọ̀ bá di gbas-gbos láàrin ìjọba ìpínlẹ̀ Ògùn àti Gbenga Daniel. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti ké sí gómìnà ìpínlẹ̀ náà tẹ́lẹ̀ rí tó tún jẹ́ sẹ́nẹ́tọ̀ tó ń sojú ẹkùn ìdìbò ìlà oòrùn ìpínlẹ̀ ọ̀hún pé kò tẹ̀lé ohun tí òfin sọ nípa àwọn dúkìá rẹ̀ tí wọ́n fẹ́ ṣàyẹ̀wò dípò kó máa wá ojú àánú kiri. Káyọ̀dé Akínmádé, ẹni tí í ṣe agbẹnusọ fún gómìnà Dàpọ̀ Abíọ́dún, ló sọ bẹ́ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ lórí ilégbèé Daniel kan tó wà ní Asọ̀lúdẹ̀rọ̀ àti ilé ìtura rẹ̀ Conference Hotel tí wọ́n fẹ́ dàwó lulẹ̀. Ṣáájú ni gómìnà tẹ́lẹ̀ rí ọ̀hún Gbenga Daniel ti kọ́kọ́ ké gbàjarè lórí àwọn dúkìá rẹ̀ náà tí ìjọba tó wà lóde fẹ́ wó lábẹ́ àsíá ààtò ìpínlẹ̀ náà tí wọ́n kọ lọ́dún 2022. Daniel sọ pé gbogbo ohun tó yẹ kí òun ṣe lọ́dọ̀ ìjọba lòun ṣe kí òun tó kọ́ àwọn dúkìá náà àti pé kò sí èyíkéyìí nínú rẹ̀ tí òun kọ́ láì kọ́kọ́ gba àṣẹ ìjọba. Ó sọ síwájú sí pé ìgbésẹ̀ ìjọba láti wó ilé òun tó wà ní agbègbè Ṣàgámù àti ilé ìtura Conference Hotel lọ́wọ́ òṣèlú nínú. Àmọ́ nígbà tó ń sọ̀rọ̀, Akínmádé sọ pé gbogbo àwọn tó kọ́ ilé sí agbègbè tí Daniel kọ́ tirẹ̀ sí ni wọ́n fún ní ìwé, ṣùgbọ́n kàkà kí gómìnà tẹ́lẹ̀ ọ̀hún mú ìwé ìforúkọsílẹ̀ ilé rẹ̀ lọ sí ọ́fíìsì tí wọn yóò ti ṣàyẹ̀wò rẹ̀, ńṣe ló ń ba orúkọ ìjọba jẹ́ kiri. Ó ní ìjọba ìpínlẹ̀ Ògùn kò gbógun ti Daniel rárá. Ohun tí òfin sọ ni Gbenga kò fẹ́ tẹ̀lé, gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ gan ní pàtó ni pé nínú ìgbìyànjú ìjọba láti mú ìtẹ̀síwájú bá ìpínlẹ̀ Ògùn, gómìnà Dàpọ̀ Abíọ́dún bẹ̀rẹ̀ sí ń kọ́ àwọn ilé ìgbàlódé, bẹ́ẹ̀ ló ń ṣàtúnṣe sáwọn ìlú kéékèèké àtàwọn agbègbè ńlá. Agbègbè Ìbàrà GRA ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà nílùú Abẹ́òkúta. Iṣẹ́ ọ̀hún yóò sì tún dé Ṣàgámù àtàwọn GRA tó wà ní Ìjẹ̀bú Òde. Gẹ́gẹ́ bí a ti gbọ́, wọ́n ní iṣẹ́ ọ̀hún pè fún kí wọ́n ṣe àyẹ̀wò àwọn ilé tó wà láwọn agbègbè náà kí wọ́n lè mọ̀ bóyá wọ́n gba àṣẹ ìjọba tàbí wọn kò gbà á. Àwọn tí ọ̀rọ̀ náà kàn ní àwọn ilé gbígbé, ilé ẹ̀kọ́, ilé ìwòsàn àtàwọn ilé ìtajà. Akínmádé sọ síwájú sí pé inú Ṣàgámù GRA ní ilé Ọ̀túnba Gbenga Daniel náà wà. Yàtọ̀ sí ilé rẹ̀, ìjọba tún fún àwọn onílẹ̀ míì lágbègbè náà ní ìwé. Akínmádé parí ọ̀rọ̀ rẹ̀ pé ohun kan tó kù fún Daniel láti ṣe ni láti mú ìwé ìforúkọsílẹ̀ ilé rẹ̀ lọ sí ọ́fíìsì ìjọba tó ń bójútó ọ̀rọ̀ náà láti yanjú ọ̀rọ̀ ara rẹ̀ dípò kí ó máa pariwo kiri. Ó sọ pé ìgbésẹ̀ àwọn kò lọ́wọ́ òṣèlú nínú, bó tilẹ̀ jẹ́ pé Daniel gbàgbọ́ pé wọ́n mọ̀ọ́mọ̀ gbógun ti òun nítorí òṣèlú ni. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.